bó ṣe jẹ́ òun lẹ́yìn náà ti gbọ́ láti ọ̀dọ̀ àwọn ènìyàn ìlú Agbara níjọba ìbílẹ̀ Adó-Odò-Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn bí wọ́n ṣe rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn láti bá wọn wójútùú sí ọ̀nà wọn tí kò dára. Èyí náà ti gbọ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ẹ̀ sọ, wọ́n ní àwọn ò béèrè pé kí ìjọba kó fún wọn lówó ò ní kí wọ́n fún wọn níná, àmọ́ ojú ọ̀nà yìí wọ́n ló ṣe pàtàkì sí àwọn jù torí pé ọ̀nà kan táwọn ń gbà jẹun ní agbègbè yìí òun nìyẹn. A sì nígbàgbọ́ pé àwọn ìjọba tí wọ́n wà lóde káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí elétí ìgbáròyé ni gbogbo wọn. Mo sì nígbàgbọ́ wípé gbogbo ohun tá a ti pè wọ́n sí wọn ò bá wa ṣe. Gbogbo àwọn tí wọ́n sì ti ké gbàjarè náà àwọn náà wọ́n give testimony ní orí ètò Ojuri. Bí a ṣe rí mọ́ rèé ní abala kíké gbàjarè tí àwọn ènìyàn ń pè wá lọ́tùn lósì pé ká bá wọn rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti bá wọn bójútó agbègbè àwọn nǹkan tí wọ́n ń béèrè fún ní agbègbè wọn. Mi ò ní ṣàì tún kí àlejò mi káàbọ̀ lẹ́ẹ̀kan sí yẹn arábìnrin Rabihat Abiola Oníkẹ́, ẹ káàbọ̀ sórí ètò Ojuri lẹ́ẹ̀kan sí. Ẹ kú jókòó olótù, ẹ kú iṣẹ́. Ilé ńkọ́ o? Àlàáfíà ni. Ẹ káàbọ̀ sí orí ètò yìí lákọ̀tún. Tá fẹ́ gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí, arákùnrin kan ló pè mí pẹ̀lú omijé lójú. Arákùnrin yìí wọ́n sọ̀rọ̀ débì kan, ẹ̀rù Ọlọ́run gan ó bà mí pé nílé ayé tá a wà yìí oríṣiríṣi pọ̀npọ̀n yẹn òun lójú àwọn èèyàn ń rí, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ kò ní sọ síta. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ ní high blood pressure láti bẹ̀, àmì tó tiẹ̀ sọ tiẹ̀ síta ó sì fẹ́ àmọ̀ràn lórí ètò Ojuri. Ìdí nìyí láfi láǹfààní àti gbéyẹ̀wò. Arákùnrin yìí pè wá láti ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Kí ni arákùnrin yìí sọ ni pé wọ́n ní ó ti tó bí ọdún 8 tí àwọn àtìyàwó àwọn ti jọ fẹ́ ra àwọn o. Àmọ̀sàn fáwọn aráalé náà wọ́n ń gbọ́, kódà ó láǹfààní àti gba ohùn wọn lẹ̀, àmọ́ fún ìdí kan àbí òmíì mi ò ní láǹfààní àti lo ohùn arákùnrin yìí fún àwọn ọ̀rọ̀ àjọsọ kan tó wà ká tó gbé ọ̀rọ̀ yìí sí orí atẹ́gùn. Arákùnrin yìí wọ́n ní ìyàwó àwọn jẹ́ nìkan tó jẹ́ pé àwọn ò ráàyè. Àwọn wá sọ ilé táwọn ń gbé, ìyàwó àwọn sọ pé òun ò nífẹ̀ẹ́ sí mọ́, àwọn dẹ̀ sọ fún pé ó dá o lọ wálé míì. Wọ́n ní ìyàwó àwọn yìí ó na sẹ̀ síta ó wálé, ó dẹ̀ sọ fáwọn pé ilé báyìí mo ti rí, àwọn dẹ̀ kówó fún wọn lọ gbalé. Wọ́n ní lẹ́yìn ọdún 5 tán tí wọ́n ń gbénú ilé yìí, ọ̀sán kan òru kan ni ìyàwó àwọn kan pe àwọn gúnlẹ̀ wípé bàbá alágbájá mo mọ̀ ti ṣẹ̀yìn, mo mọ̀ ti ṣe lẹ́dàá yín. Ẹ jẹ́ mọ̀ yìí pé abẹ́ òrùlé tá a wà yìí, inú ilé tá à ń gbé yìí èmi ni mo kọ́. Kódà arákùnrin yìí sì sọ pé òun ti ń sanwó ilé yìí fún ọdún 5 pé ẹnìkan ni ó rin ìyàwó òun lò gẹ́gẹ́ bí caretaker láti wọ́n ń gbowó ilé láìmọ̀ pé owó tí ń gbà owó àbú ní tó fi ń ṣe àbú lálejò. Owó tí ń gbà ọwọ́ ìyàwó òun náà tó ní ń padà á sí. Òun ti ṣe ìyàwó òun ti ṣe láńlẹ́dì òun o fódìdí ọdún 5 pé ọ̀rọ̀ yìí wá bí òun nínú. Ìjọ́ kejì lòun kẹ́rù síta, òun sì wábì kan lọ. Àwọn dẹ̀ ti bímọ 2. Ó ní àwọn fámìlì ẹ̀ tó jẹ́ mọ̀lẹ́bí arábìnrin yìí wọ́n gbé ìgbésẹ̀ wọn á bẹ òun gẹ́gẹ́ bí ọkùnrin. Òun sì ti ṣe tán, àmọ́ nǹkan kan tí ó fẹ́ burú nínú ọ̀rọ̀ yìí tóun ò sì mọ nǹkan tóun fẹ́ ṣe tó ti ń fa ìpòrúurú ọkàn fóun ni pé bóun bá tiẹ̀ wá gbẹ̀bí arábìnrin yìí, ṣé ilé arábìnrin yìí lòun ó tún wá padà sí. Òun fi àmọ̀ràn lórí ètò Ojuri. Ìdí nìyí tí a fi dìídì gbé wa pé kẹwàá bá wa àwọn aráalé náà láǹfààní àti dá sí. Bá a kò bá tó a lọ gbòòrò á gbọ́ èrò àwọn aráàlú lórí eléyìí tí à ń gbéyẹ̀wò ní orí ètò Ojuri fún ti ọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí arábìnrin Rabihat Abiola Oníkẹ́, ẹ̀yin obìnrin ọ̀rọ̀ rẹ o, ojú wo lẹ́yìn fi wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí? Ẹ ṣé olótù. Ojú tí èmi fi wo ọ̀rọ̀ yẹn ó pín sí oríṣiríṣi ọ̀nà. Sí igba ọ̀nà. Sí igba ọ̀nà. Ẹ sáwò. Ọ̀nà kínní, ẹ jẹ́ ká bi arákùnrin yẹn léèrè wípé báwo ni ìbáṣepọ̀ ṣe dánmọ́rán sí láàrin òun àti ìyàwó ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni wípé kí á bi obìnrin yẹn léèrè ìdí tí ó fi ṣe nǹkan tó ṣe yẹn kí n tó rí ní ọbẹ̀ tó fi wá ru ọwọ́. Nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọkùnrin míì wà tẹ́ pé wọn ṣe é fọkàn tán. Ẹlòmíì dé wà tó yẹ pé tó bá fẹ́ ṣe nǹkan rẹ̀ ẹlẹ́dàá ò gbà kókó pariwo. Wọ́n á sọ fún wípé kí o tó di wípé o jẹ́ kí etí kejì kẹta gbọ́ sí,
jẹ́ kó di àsìkò báyìí. Kó tó di pé etí kejì kẹta yóò gbọ́ sí wọ́n ní kókó jẹ́ kó di àsìkò báyìí. Jẹ́ kó di àsìkò báyìí. Arábìnrin Rabiat Oníkẹ́ kẹ́ tó máa bá ọ̀rọ̀ yìí lọ ẹ jẹ́ ká lọ sí ilé agbára lókè lọ́hùn-ún bàbá dé ètò Ojúrí yóò mọ̀ tẹ̀ wájú ẹ kú ìkàlẹ̀ lọ́ọ̀dẹ̀.